ẹ̀yin ènìyàn wa, bí except tó bá jẹ́ àyàfi tàbí bí kò ṣe pé, tí disapprove jẹ́ kọ̀ kéèyàn kọ̀ nǹkan tàbí ṣàìgbà. Tí protest tó jẹ́ ìfẹ̀hónúhàn. Kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún complaint? Bí except ní èdè Yorùbá tí ó bá jẹ́ àyàfi bí kò ṣe pé, tí disapprove tó jẹ́ kọ̀ ṣàìgbà, tí protest tó jẹ́ ìfẹ̀hónúhàn. Kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún complaint? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí kí gbogbo wa kí a jọ kẹ́kọ̀ọ́. A dúpẹ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ bá wa fẹ́ràn ohun tí à ń ṣe, ẹ bá wa tàrí àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa ká jọ máa kọ́mọ lùbọ́. Ẹ má gbàgbé o, èròǹgbà yín lórí àwọn nǹkan tá à ń ṣe ó ṣe pàtàkì. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.